Ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo ní ìròyìn ayọ̀ kan fún yín. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Àlejò làwọn àwa la nílé tí àlejò bá dẹ̀ ti fi àparí sún hàn àlejò pé tó nílé bá ti fi àpá gbé ọ̀rọ̀ nù ẹ̀ á lè wọ́n sì ní mọ́mọ́ lọ. àṣeyẹ báyìí lálákan ọmọ ṣe pàṣeyẹ lẹ́ṣẹ̀ o lórí eléyìí tarabọ̀ yẹn ṣàṣeyọrí ìṣẹ̀dá àyà tó bí gbogbo yóò jẹ́ ṣàṣeyọrí ìṣẹ̀dá àyà tó bí yóò jẹ́ ṣàṣeyọrí ìṣẹ̀dá. wọ́n ṣe mọ̀ ní pé gbogbo nǹkan pẹ̀lú ètò yìí pẹ̀lú nígbà tí mo fẹ́ wá wẹ̀ẹ̀dì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá pé wá ń sọ ọ́nà kan wípé. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Mo dúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń fìfẹ́ hàn láti máa wò mí lóòrèkóòrè tí ẹ gbàgbọ́ nínú ohun tí a gbé dání níkànnì yìí wípé we are here to inform, to educate and to entertain tí àsìkò bá wà fún entertainment amúlùdùn. A dẹ̀ dúpẹ́ wípé àṣeyọrí dé bá ìfilọ́lẹ̀ Ìrẹ̀kùn ní ìpínlẹ̀ Kwara ní àná lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye wípé gómìnà ò fẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n wá ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà yọjú sí ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ ní ìlú Ìgbómìnà níbi tí àwọn èèyàn kan ti ń retí wọn fún ọjọ́ pípẹ́. Ó kọjá ariwo ó kọjá gbogbo bí wọ́n ṣe kí olóyè Sunday Igboho káàbọ̀ ní àná òde yẹn. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé mo fẹ́ jẹ́ kí ẹ dìmú. Mo kàn fẹ́ summarize gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àná. Mo fẹ́ yọ àwọn nǹkan kan fún yín kẹ́ ẹ lè mú dání nítorí ẹnìkan torí ọ̀la ni. Àwọn ará ìlú yẹn sọ̀rọ̀ látòrí ẹnì kíní lórí ẹnì kejì tó fi dé orí ẹni tí ń ṣe olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho jẹ́ ọ̀rọ̀ tí ó wà lẹ́ǹtì tó pọ̀ púpọ̀ ṣùgbọ́n màá gbìyànjú kò sí àṣàdànù nínú gbogbo ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ní àná òde yìí. Ẹ kọ́kọ́ gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn ará ìlú ń sọ àti ń retí rẹ̀. Ẹ ti mọ̀ wípé ẹni yìí dàbí mẹ̀sáyà fún àwọn ará bíi ni ẹni tí wọ́n ti ń retí pípẹ́ wípé kó wá yọ̀ wọ́n kúrò nínú ewu àwọn ajínigbé ìgbésùmọ̀mí àti àwọn kan tí wọ́n fojú là kọjá nítòótọ́ àti ní òdodo. Ẹ rí wípé àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Kwara wọ́n ti ń kojú àwọn ìwà yìí ọjọ́ ti pẹ́. Olóyè Sunday Igboho ṣèlérí pé òun yóò lọ bẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó lọ bẹ̀ láti fi yé wọn wípé lótìtọ́ àti lódodo mo ní ìfẹ́ yín lọ́kàn mo ní ìfẹ́ gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá mo ní lọ́kàn mi ò dẹ̀ ní pa yín tì. Ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀ tó lọ fún kò sẹ́ni tí ọ̀rọ̀ náà ò ta bá. Màá mú wá sí ti gbọ́n ṣùgbọ́n jẹ́ kí n sọ dímọ̀ fún àwọn ará ìlú wọ́n sọ wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn dúpẹ́ wípé olóyè Sunday Igboho wá sọ́dọ̀ àwọn lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Àwọn agbègbè baba ńlá tí ó ti di ẹrù jẹjẹ fún àwọn èèyàn kan olóyè Sunday Igboho mẹ́nubà. Ẹ jẹ́ n sáré yọ̀nàná ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ. Wọ́n ṣe ìlérí láti flush out láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí kan lọ́nà sí ẹ̀dá láti lé wọn kúrò nínú igbó àbí ní àwọn agbègbè tí wọ́n ti ń dà wọ́n láàmú. Màá kọ́kọ́ ka eléyìí kó tó di wípé mo jọ̀nàná àwọn nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dìmú fún record purpose nítorí pé ó díwájú ó ń dẹ̀yìn ló dẹjọ́ láti lè jẹ́ kí àwọn èèyàn tí wọ́n jókòó síbì kan tí wọ́n ṣe ìlara rẹ̀ kẹ́yìn náà lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹni yìí kì í ṣe ẹni tá a lè ṣe ìlara rẹ̀ àti pé kò tẹ̀ wá ríro pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe yìí. Ẹ jẹ́ kí n kọ́ kà á fún yín. Olóyè Sunday Igboho sọ di mọ̀ pé bandits are not spirits, rise up against them. Sunday Igboho to Nigerians. Yorùbá mo fẹ́ gbìyànjú láti jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé yín dáadáa nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ kan tí mo fẹ́ jẹ́ kí ẹ fi ọkàn sí púpọ̀. Ó jẹ́ ọ̀rọ̀ kan tí mo fẹ́ jẹ́ kí ẹ dìmú
ẹ jẹ́ n tẹ̀síwájú. Yoruba Nation activist Sunday Adeyemo aka Igboho has declared that bandits are not spirits. Wọn kì í ṣe ẹ̀mí o. Kí ló ń dún nínú igbó tó ń dún mọ̀rúmọ̀rú? Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Igboho urged youths across communities to rise up and defend their territories against them. Olóyè Sunday Igboho rọ àwọn ọ̀dọ́ nípa dìde. Ẹ jẹ́ ká ṣe ààbò fún ìlú wa. Àwọn arábí yìí kì í ṣe ẹ̀mí. Ẹ jẹ́ ká gbógun ti ìwà ìgbésùmọ̀mí ìjínigbé. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Speaking during the launch of Irekun Security Network in Kwara State on Thursday, ìyẹn lánàá, Igboho alleged that the activities of bandits had continued largely because of information and support provided by local collaborators. Níbi ìfilọ́lẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Irekun ní Olóyè Sunday Igboho ti sọ lánàá, ẹ̀yìn náà ti máa rí káàkiri, wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ìwà àwọn aráabí yìí, àwọn ìjínigbé, ìkọlù àwọn Fúlàní darandaran ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara àti ní àwọn agbègbè kan ní ilẹ̀ Yorùbá, ó ń tẹ̀síwájú nítorí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń jẹ́ alámì fún wọn, tí wọ́n bá wọn fi ọwọ́ sowọ́pọ̀, tí wọ́n ti ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Bandits are not spirits. Wọ́n ní wọn kì í ṣe ẹ̀mí o. They have continued to operate, okay, because some people within our community provide them with information and support. Ṣé ti gbọ́? It is time for us to hold ourselves. Àsìkò rèé láti dira wa mú. Wọ́n ní àsìkò rèé láti hold ourselves. It is time for us to hold ourselves accountable. Ẹni tó bá ti jẹ̀bi, wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn. Wọ́n sọ ní àná tí èmi náà dẹ̀ ṣẹ̀rí wípé ẹnikẹ́ni tí ó bá ti ń lọ́wọ́ sí ìwà ìgbésùmọ̀mí tó ń fún àwọn agbésùmọ̀mí yìí ní ọwọ́ nílẹ̀ Yorùbá, a máa bandit òun náà ni. Ẹ̀yin tẹ́ bá wo fọ́nrán yẹn dáadáa, ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní òun náà á bandit ẹni. A gbọ́dọ̀ yẹra wo àwa wò. A gbọ́dọ̀ wò ó fínífíní. Ọmọ Yorùbá wo ló ń lẹ̀dí àpòpọ̀ mọ́ àwọn aráabí yìí? Ó fẹ́ gbàbọ̀dè fún wa, kó tó gbàbọ̀dè àṣekíní àṣetì ẹ mọ́ṣẹ́. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Our youth must rise to defend their communities because with unity, ṣẹ́gbọ́n wọn ní àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ dìde láti ṣe ààbò fún àwọn ìlú wa pẹ̀lú ìṣọ̀kan àti ìfiọwọ́sowọ́pọ̀ and cooperation. We cannot confront these criminals. Okay, our youth must rise to defend their communities because with unity and cooperation, we can confront these criminals. Pẹ̀lú ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀, a lè gbóná wojú àwọn arábí, a lè kojú wọn tàdé máa ṣe àṣeyọrí. Olóyè Sunday Igboho wọ́n sọ eléyìí ọ̀rọ̀ ìgbàgbọ́ tí wọ́n ní nínú àwọn ọ̀dọ́ àti ara wọn àti lórí Irekun tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ni. Ṣẹ́ǹdé, mò ń sọ eléyìí torí ẹnìkan torí ọ̀la ni. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ n tẹ̀síwájú. If you know you are involved, ṣé ti gbọ́, in activities that encourage banditry or threaten the peace of our state, this is the time to stop or leave. Anyone found participating in such crimes will face the consequence, he warned. Wọ́n ní ẹnikẹ́ni tó bá ti ń lọ́wọ́ sí ọ̀rọ̀ ìjínigbé, ìkọlù àbí ìwà ìgbésùmọ̀mí pẹ̀lú àwọn aráabí yìí tó ń da omi àlàáfíà ìlú rú, wọ́n ní àsìkò rèé fún ẹ láti fi wọ́n lẹ̀ àbí kó fi òpin sí gbogbo ìwà yìí. Ẹnikẹ́ni tí igbá ìwà náà bá ṣí mọ́ lórí, yóò jẹyàn rẹ̀ níṣó. Olóyè Sunday Igboho fi ìkìlọ̀ ránṣẹ́. The Yoruba Nation freedom fighter also insisted that the security was not established to target Fulani people in the southwest but to confront criminals in the region. Ṣé ti gbọ́? Olóyè Sunday Igboho sọ dímọ̀ wípé ṣe rí Irekun kì í ṣe wípé àwọn Fúlàní nìkan, àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá náà àwọn Fúlàní kì í ṣe torí wọn, kì í ṣe bí àwọn èèyàn ṣe ń sọ pé torí àwọn Fúlàní nìkan, kì í ṣe torí àwọn Fúlàní nìkan, torí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá láàárín àwọn Fúlàní wọ̀nyí àti láti gbógun ti ìwà ọ̀daràn criminals ní ilẹ̀ Yorùbá àti ní agbègbè rẹ̀. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lánàá gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí wípé mo wá láti wá summarize gbogbo ohun tó lóyè Sunday Igboho sọ ní àná. Mélòó mo fẹ́ kà nínú yín àdípèlé bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ará ìlú. Wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ sí Irekun, wọ́n sì bá wọn fi òǹtẹ̀ lù ú wípé àwọn ò dá ọwọ́ wú. Wọ́n mẹ́nu bà ẹni tí ń ṣọ̀gá àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Wọ́n ní àtìlẹ́yìn tí wọ́n ń fún àwọn kì í ṣe kékeré. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlátúnjí Dísù, wọ́n ní àtìlẹ́yìn tí wọ́n fún àwọn kì í ṣe kékeré. Wọ́n sọ bí wọ́n ṣe rí àwọn èèyàn tí wọ́n rí gbà padà ní òkè wà bí agbègbè yẹn. Wọ́n sọ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe kún wọn lọ́wọ́ tí wọ́n dẹ̀ ṣe àtìlẹ́yìn fún wọn wípé táwọn bá pè wọ́n lóru wọ́n ń dá wọn lóhùn. Ẹ̀yin tẹ́ bá wo fúnra ẹ máa understand gbogbo ohun tí mò ń sọ yìí.
eléyìí ni láti sọ ọ́ di mímọ̀ wípé àtìlẹ́yìn tó ti wá fún olóyè Sunday Igboho kì í ṣe kékeré. Wọ́n dẹ̀ sọ ọ́ di mímọ̀ débi wípé àwa kún àwọn ẹ̀ṣọ́ aláàbò wa lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n bá iṣẹ́ dé dúró, àwa gbàṣẹ́ lọ́wọ́ wọn, àwa ṣe ojú ìṣáájú rárá, àwa ṣe ohun tí a lè fi ran ara wa lọ́wọ́ lórí àwọn ìwà ìgbésùmọ̀mí ọ̀daràn ni. So these are the things we should note down. Wọ́n tún mẹ́nu bà wípé à ń fẹnu gate, à ń fẹnu ṣe tá a bá ń bọ̀ dúró dè wá. Àwọn ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ pàtàkì tó tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀ nǹkan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹnìkan láàrin wọn ní àná òde yìí, wọ́n ṣe bẹ́ẹ̀, ó ṣèṣe. Olóyè Sunday Igboho tún rántí ẹ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi mójútó ẹni yìí, ó ṣèṣe púpọ̀, ó ṣèṣe pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa. Ẹni tó nífẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́kàn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ ẹ̀ṣọ́ ààbò yìí, ìyẹn Ìrẹ̀kùn, mo kí yín kú oríire. Nítorí wípé ẹni tí ó jẹ́ adarí yín kò ní dá yín dá, a máa ṣe àtìlẹ́yìn. Ẹ tún rí ọ̀gá àwọn fìjìláńtẹ́ tí wọ́n wà lórí ìjókòó ní àná yẹn, ẹgbọ́n tó lóyè Sunday Igboho tún sọ láti fi ọwọ́ sọ́pọ̀, wọ́n tún ṣe àdúrà ní 9-10 fún ẹni yẹn. Wọ́n dẹ̀ mẹ́nuba ọ̀rọ̀ ojú ọ̀nà, wọn ní kọ́ àwọn èèyàn má bínú, yẹ káwọn ti dé ṣùgbọ́n torí ọ̀nà yẹn tí ò dáa ń pé ìgbàgbọ́ wà pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá tún rántí wọn lápá bẹ́ẹ̀. Ẹ wá wo iyì àti ẹ̀yẹ tó lóyè Sunday Igboho rí gbà ní àná òde yìí. Wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó kọ̀ jẹ́ pàtàkì kókó tí mo fẹ́ jẹ́ kí ẹ rí dìmú fún àwọn èèyàn kan tí wọ́n sì ń doubt, fún àwọn èèyàn kan tí wọ́n sì ń ṣe ìlara olóyè Sunday Igboho wípé eléyìí kì í ṣe ṣeréṣeré. Wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara nìyẹn. Wọ́n ń bọ̀ káàkiri bó ṣe máa rí nìyẹn. Ẹ má gbàgbé pé wọ́n ti ní over 80,000 volunteers. Wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn lánàá wípé ìjọba ti ṣèlérí ọkọ̀, ìjọba ti ṣèlérí àwọn irinṣẹ́ táwọn èèyàn náà yóò máa lò pé káwọn èèyàn ní sùúrù. Ó dá mi lójú pé ọjọ́ iwájú Ìrẹ̀kùn dára púpọ̀. So what are we waiting for? Kí ló dé tá a ṣe àtìlẹ́yìn fún ẹni yìí láti lè rí pé ó ṣe àṣeyọrí délẹ̀? Ó tẹ̀ ti ṣe àṣeyọrí délẹ̀ because ẹni la máa mọ bí ọ̀la ṣe máa rí. Ohun tá a rí lánàá ní ìpínlẹ̀ Kwara àti ohun tá a ti ń rí bọ̀, àti rí i pé àṣeyọrí ni Ìrẹ̀kùn yóò jẹ́, Ìrẹ̀kùn security network yóò jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tí ìpínlẹ̀ Kwara mo tún kí n kú oríire o, wípé ìdúkokò rẹ̀ wípé wọlé lásán á jẹ́ kí àwọn kankan kó ṣe kíni kó lọlẹ̀. Ẹ wá rí ohun tó lóyè Sunday Igboho ṣe, kí n máa fi lè ṣe lọ. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Wọ́n ṣe àbẹ̀wò sí ọba aládé kan pẹ̀lú ìdọ̀bálẹ̀. Ìwà ọmọlúàbí ń bẹ lára olóyè Sunday Igboho. Wọ́n dọ̀bálẹ̀, humility is there. Wọ́n wà humble, friendly. Ìfẹ́ yẹn wà lọ́kàn wọn. Ẹ wo, ẹ̀yin tí ẹ bá understand ohun tí mò ń sọ yìí lọ́rọ̀ mi ayé. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Nítorí ohun tí ó wà nílẹ̀ bó ṣe ń lọ, mo ní kí n wá update yín àti àwọn kan tó fi ara pẹ́. Ẹ dẹ̀ ti gbọ́ wípé ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n against ìdájọ́ ẹ̀wọ̀n gbére tó ń ṣe fún àwọn mẹ́ta tí wọ́n sọ pé wọ́n lọ́wọ́ sí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ in the first place. Ṣé irú wọn ni wọ́n ń dájọ́ ẹ̀wọ̀n gbére fún? Gbogbo comment yín mo rí, gbogbo voice note yín ni mo gbọ́ nígbà tí mo ní kẹ́ fi comment ránṣẹ́. Wọ́n ti jọ wà lẹ́nu ẹ o. Ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n ti sọ di mímọ̀ pé rárá o, ẹ gbọ́dọ̀ tún ṣe ìdájọ́ yẹn. Ẹ̀wọ̀n gbére yẹn kọ́ ló yẹ wọ́n. Ẹ wo, àìsínbẹ̀ láì bá wọn dá sí mẹ́wàá ṣẹlẹ̀ lánàá. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho àti Ìrẹ̀kùn gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbé àwọn àlejò mi wá lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn. Gbogbo ohun tí ẹ bá rí sábẹ́ fọ́nrán yìí, ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ bá mi pín, nítorí ayé gbọ́dọ̀ mọ ohun tó lóyè Sunday Igboho ṣe lásìkò yìí. Ó yá o, ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn. Let's go!
Ìjọba tí bá pọ̀ náà ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́kùnrin òṣèré yẹn lọ́wọ́ ìyẹn òṣìyà nígbà tí Jonathan ti lọ́wọ́ àti ọ̀gá rárá nígbà tí Buhari ò mọ́ gbogbo gbogbo ẹ̀ lọ́wọ́ Buhari gbogbo ẹ̀ àti lápàdà ní Jonathan àwọn kan tí òye nísìnyí wọ́n ń bú bàbá tí wọ́n bú torí pé kò yé wọn èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí òye mi ọmọ Yorùbá ni ní àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ẹni ní sèyí bẹ̀rẹ̀ rẹ̀ ní àti sáwọn aládìmú tí mo rí àánú gbà tí bàbá Tinubu bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde ẹ bá ṣe kábíyèsí bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní ọ̀rọ̀ lé Yorùbá ni ẹ tí wọ́n bá níta lórí kọ́ máa bọ̀ sí bàbá rẹ̀ máa bọ̀ lé mo wá wálé bàbá mi ọkàn mi wá balẹ̀ mo ń ṣe bó ṣe wù mí wọ́n á ní bàbá mi àyíká ó gbéra ìgbà tí mo ń ṣe tí wọ́n lé mi mọ́ ṣe náà fi lé mi kóòtù òun náà ní pé kára àti àwà fún àwọn fámìlì mi ìṣe tó tówó ẹ̀yin bàbá mi ilé ẹ̀lẹ́sọ̀ mi lówó gbogbo nǹkan tẹ̀yẹ̀ nínú ayé rẹ̀ tí mo ti fi àǹfààní yín ní tówó ni ó ní lọ́wọ́ tọmọ ó ti bí mọ́tò bí lòmọ̀ fẹ́ fún ọ láàrin bàbá yìí ogun tí mo jẹ́ lè ní tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lè náà ọlá bàbá mi Rasidi Adéwọ̀lú Ládọjà mo fi ní pé Ládọjà ni mo ń tẹ̀lé àti òsì kan lọ́wọ́ ni mo fi dìde padà ó kọ́ Ládọjà mo ń lò káàkiri ayé mo lówó ẹ̀ Ládọjà mo lò lọ́dọ̀ Yọlá mo jẹun lọ mo lò lọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ mo lò lọ́dọ̀ Bíbíkò mo jẹun lọ òsibí tí mo lórúkọ Ládọjà dé tí mi ò gbà yìí tí mi ò jẹun yó mo tún kó tí mo níjọ kọ̀ọ̀kọ̀ọ̀ tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ ní ayé àmú kankan wa tá a bá kú ànímú kankan lọ ìgbà mẹ́rin bá sọ lórí bẹ́ẹ̀ ni wọ́n múra mi pé sẹ́mi ìlú báyìí náà lọ lórí tá a bá kú ànímú kankan lọ ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn bandits kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n ṣẹ́ òkú yẹn wọlé torí wà láṣẹ wọlé. bẹ́ẹ̀ náà wọ́n wá fi bàbá wa bá lórí lọ́rùn bàbá yẹn ó ní kí gbogbo ọba tí ń bẹ ní Kwara State pátápátá bàbá wa ọlọ́pàá ni o àtolómùkú ni o àti gbogbo ọba torí gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n o bàbá mi dáadáa bàbá tí mo wà ní ẹ́sàì wọ́n bá mi ṣe mí tèè nígbà tó tó ogun yẹn lé mo wá ní ẹ̀yìn bàbá mi ẹ̀sìn dé ìjọ wọlé láti fún ọ̀run àwọn pípù bandits yìí fún òun bí sì fi di igi súnmọ́ di lọ ìbò fi yíyọ bàbá ẹ̀jẹ̀ mi ọjọ́ wọlé wá ẹ̀jẹ̀ mi ọjọ́ wọlé ẹ̀jẹ̀ mi ọjọ́ kú bẹ́ẹ̀ owó ẹ̀jẹ̀ mi ọjọ́ wọlé wá tí bá wá yọ wọlé àwọn ọdẹ àtàwọn fìgìlà títí bẹ́ẹ̀ nù ìwé kájọ sẹ́mítì ẹ̀jẹ̀ mi bá wọn sọ̀rọ̀ a máa ń wọn pẹ̀lú àwọn sọ́jà àtọ́lọ́pàá àjọsọ̀ pátá àwọn wọn ọ̀sẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan ló ní àṣà àwọn bàbá wa sọ fún mi pé kò sí bí mo ṣe fẹ́ yọ wọlé yóò lì ẹ̀yin bàbá rẹ̀ ní tí àsìkò àti súpà tó lọ́lá ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá mi yòókù dáadáa ẹ̀ẹ́dẹ́ parí láíláí ẹ̀ẹ́dẹ́ dààmú lórí àwọn ọmọ yín lórí dúkìá yín ẹ̀ẹ́dẹ́ tẹ́lẹ̀ wọ́n jí gbé àdéhùn ayé tí bàbá ọlọ́run tó láyé gbogbo àwọn tó ti bá wàhálà bá dé tì í lọ kọ́lọ́ ní tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ àtọkùnrin àtọkùnrin ọlọ́run ọba tó láyé tó nìlú yìí bàbá àṣìlè ní àṣemọ́ àwọn ìlú ẹ̀ mọ́ àwọn bàbá yìí gbìyànjú gan wọ́n yẹ kí n ti wá wọ́n ṣe wọ̀ yìí pé gbogbo nǹkan pẹ̀lú ètò yìí wọ́n yẹ nígbà tí mo fẹ́ wá wẹ̀ẹ̀dì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá èmi wá ń sọ ọ́nà kan wípé gómìnà ò ní sọ bẹ́ẹ̀ gómìnà mọ̀ pé èmi Sunday Adéyẹmọ ìbò ni mo ní mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn mo wá parọ́ mọ́ gómìnà gómìnà ò ní sọ bẹ́ẹ̀ inú gómìnà òdùn sí bí wọ́n ṣe ń pààyàn bẹ̀ yẹn inú gómìnà òdùn sí bí wọ́n ṣe ń dìyàn bẹ́ẹ̀
nínú gómìnà bá dùn ní kò ní kó sọ́jà wá kò ní kó lọ́pàá wá pé ọmọ bìjà yìí èmi ń sọ ọmọ kàmí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kèrè tí ò bá lé àádì wọ́n ń gbìyànjú ṣẹ́ẹ̀dẹ̀ ní kọmíṣánná pólísì bẹ́ẹ̀ Kwara yìí èyí dáadáa ní o ó lè láti kanjú gan inú mi dùn pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn bàbá onígbè wọ́n ti lọ bá wọn ṣe mítìrì tí mo ní kọ́ lọ bẹ̀ nígbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara state go abẹ́ kọmíṣánná pólísì ni torí bàtà wọnú gbóyè tá à ń gbóyè bọ̀ àwọ̀ Kwara àwọ̀ káyàmá àwọ̀ gbogbo owó lè gbẹ́sì yẹn pọ́ńdì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá àpínlẹ̀ Ọ̀yọ́ àwa mo wá pé kọmíṣánná pólísì múra mi àìjí ní pípé mo wá pé sí pípé àti ń gbọ́nú ọ̀dọ́ yìí ẹnẹ láti bá àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí àìjí fún mi àwọn ará tì àwọn ọdún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa ìṣẹ́kọ̀ general police yéésù ẹ̀ka tó ń bá jì wípé àìjí fẹ́ wọ yẹn èmi àwọn ọkùnrin ládùúgbò ọ̀rọ̀ pé bàbá àgbàtà arúgbó débi bá àti wọnú òdòdó mi bàbá ó pé àìjí máa pé kọ́ńsọ̀nà police yẹn pé àwọn òkú ti débi báyìí fún mọ́tò dájúdájú ọlọ́pàá tó mọ sẹ́yìn nìyẹn the same thing director of SS tó sí àjà yìí èmi àwọn ọkùnrin lẹ́ni tàbí bá fẹ́ wọ́n dẹ̀ dá mi lóhùn mo fún wa support ọlọ́run ìjọba àjẹ fún ọ bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá yá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàlá ìbúrọ̀bùrà ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́run bá fẹ́ràn kan lágbára láti ṣe kankan tí ààrẹ ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n yẹ kájọ sí papọ̀ ní so now tí wọ́n ti wọ́n bílẹ̀ nìyí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtè kọ̀mọ́dà fìjìláńtè àti wàá tó jọ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tó tó di pé gbogbo wàhálà ń ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ wọn bọ̀ bí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kàn ọmọdé wọn lọ kó kàn sí wọn mo ní kó kàn sí wọn pé mo bọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo wá lẹ́nìí mo wá ipé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà fọwọ́ kún wọn torí pé àwa fúnra wa la lè ṣaláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè fìjọba pé ìkàkà báyìí ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra wa sí máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe yìí fúngbà díẹ̀ náà ni tàbá fọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé wọ́n jí máa gbé yẹn fún adókùn pátápátá torí pé àwọn tí ṣàjínigbé yẹn àwọn bá nìdí kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀kan náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fún mọ́kànlá láàrin ara wa àmójútó ra wa fúnra wa àyẹ̀ra wa wò lọ́dọ̀ ẹ̀sán brọ́dà tí àwa yẹra wa wò àdó tira wa ọkàn bàbá wọn balẹ̀ ìgbà tí àwọn bàbá wọn náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ bẹ̀yẹ ká tẹ́kọ̀ bàjẹ́ lórí wa bẹ̀yẹ ká ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká fún àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọn lóòlù yẹn á lè kọjú wọn fúnra wa àwọn báńdíìtì yóò ní sìgìdì rárá ó fi ọlọ́tọ̀ lè ní ìbúra wọn ò ní dúró tábàjọ fọ́sowọ́pọ̀ tábàwọlú kóòtù mọ̀ nílò rẹ̀ wà fún ọlọ́kùnra àlẹ́ sọ́yìn ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń gbà yìí ok mo ti dé Kwara nísìnyí. wọ́n lè mọ̀ wípé gbogbo wa ń sè pátápátá àti wà yìí nísìnyí. gbogbo ajá rẹ ti dẹ́rù bàwọ̀ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti tí àwọn akẹ́ baba ńlá ọlọ́run lẹ́lẹ̀ bínú. ẹrù kú yẹn ìgbésùnmọ́ bọ̀ láti kojú ìwé yẹn rẹ̀ bọ̀ àtúntò bẹ̀ ní. ìyẹn akẹ́yẹ ni eléyìí àtẹ̀bẹ̀ àtẹ̀ baba ńlá gbogbo bí tí gómìnà wà láti pátápátá. yóò àdìsẹ́ àtẹ̀kìtì àwọ̀bẹ̀ torí pé ilé baba wa níbẹ̀. Kò sí ẹ̀rù bàbá bẹ̀ tó pé ní bàbá wa ní àgbẹ̀fẹ́ ṣe
ẹ bá ní àkọsíṣẹ́ ni àwọn tí kò wọ́n tó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nùgbó àwọn bàbá wa ní kí ní bẹ nùgbó olódùn àwọn olùmọ̀ òjì ẹ̀sìn ìgbẹ́jọ́ nùgbó ìbẹ̀rù ọlọ́run ọba òun ní bẹ nùgbó yẹn. bàbá àwọn tó ń bẹ nùgbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run àwọn òun náà ti ṣe bẹ́ẹ̀. ìbẹ̀rù ọlọ́run ọba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fífún aláyàjẹ́. for now àwa náà ṣe tán láti sọ fọ́lọ́ pé ìwọ náà gbogbo àwọn ọ̀tá wa tó wá pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń fi yàmà àmà pẹ̀lú wọn ọlọ́pàá àdójú wọn bọ́lẹ̀. ọlọ́run wà ní sọ̀kalẹ̀ wá dójú wọn bọ́lẹ̀. àwọn afúnra wa ní kẹ́kẹ́ kájọ fọ́sowọ́pọ̀ láti àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o. gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kò máa sálọ sí òkè o. torí pé ẹnikẹ́ni tí a bá pèsè tí a bá pa owó ẹ̀ níbi èkó bá níbi níbi ilé ẹ̀kọ́ náà ní gbogbo gómìnà mímọ́ yìí á bá níbi wọn náà ní o. Security wa Ìwẹ̀kùn security network Ìwẹ̀kùn. Ifá Ìwẹ̀kùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa ń wọ̀ lóye ni owó máa ń wọ̀ lóye ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀ lóye. àwọn bàbá mi dẹ̀ ní ajá òní dógò ẹkùn láéláé ó sè wọ̀ bí ajá àwọn báńdíìtì yóò ṣe wá dógò ẹkùn tiwa ìfẹ́ mọ̀. bí ẹni wà pé gbogbo ẹni tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìwẹ̀kùn ní Kwara State mo ti fi ọwọ́ gbẹ́yà fáwọn bàbá mi pé ẹni tó dúdú mi láéláé. Orí ló mọ̀ wáyé pé ìgbẹ́kọ̀ nílò gbọ́mọ̀gbọ̀n ní láíláí. Ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀rí. Ògbé ìkéjò lọ́nà. Èmi ọ̀pọ̀ sí pé kárí bandit tó pè bọ̀ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. Fúlàní tó bá gbẹ́rù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o. ọmọ Nàìjíríà ìjọ ni wá o. àwọn ìjà sí bẹ́ẹ̀ o. wọ́n sọ pé mo jẹ́ ọmọ security Ìwẹ̀kùn ọmọlọ́ba Fúlàní tó ṣiṣẹ́ ìlú jẹ́jẹ́ jà o. tó bá ṣe yẹn kọ́lọ́kọ̀ bá pè òkè ní dá sí o. ilé ẹ̀sẹ̀ bá pè òkè ní dá sí o. ṣùgbọ́n anybody tí ó wá ẹgbẹ́ ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ọ̀fà. Olórí ìdíje ní ìpínlẹ̀ Kwara ọlọ́run ìjọba ìnáwó ẹ̀mọ̀ mọ̀ sí ẹ̀mọ̀ lọ lẹ́mọ̀ bọ̀ ẹ̀ẹ́ parí láíláí gbogbo àwọn ọmọdé bá ti ní kó lọ mọ́mọ́ pọ̀ láyọ̀ àṣẹ ọmọ mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sí epo òní kan kó mọ̀ ìdí ni pé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo lọ́mọ wọ́n láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà abọ́ta ni torí pé yọmọ ta òróró yẹn tẹ́lẹ̀ pé ẹmọ yọmí lẹ̀ sọ ọlọ́run tí káwọn gbogbo ẹ lọ́wọ́ ìjàmbá láíláí ìgbàtí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan lásìlẹ̀ lórí ọ̀kadà wọ́n lè ṣe léṣe bàbá ẹ̀yìn bàbá mi ìgbàtà à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ kan wá pàdé mi ọlọ́kadà kan náà ọmọ yẹn ó ṣubú lulẹ̀ wọ́n lè ṣe léṣe gbà ó pọ̀ kan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi tẹ́lẹ̀ lórí dákun bàbá tó ń jọba jẹ fún wọn náà ó ṣe léṣe gan ni ó ṣe léṣe gan ni ó yà tó fẹ́lẹ́ sí gan.
olókàdá yẹn ó gbé ṣubú onímọ́tò rẹ̀ orí ẹ̀ orúkọ rẹ̀ ọlọ́run jẹ́ kọ́ba yẹn fún yín mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ ni bàbá mi ẹ̀ mọ̀ mi ẹ má dúpẹ́ ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí sọ́kò pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ pọ̀ lójú ọ̀nà ọ̀nà yẹn ò wá òkè dáadáa ọ̀rọ̀ ọba tó láyé kọ́ba fi agbára bàbá Tinubu ká ogun tó lónìí yẹn wọ́n ṣe ń sẹ́gbọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wọ gbogbo ọ̀nà tí bàbá Tinubu ṣe é ṣe wọ́n káàsì ní sódù títì ni wọ́n wá ń da kẹ́kẹ́rẹ́tì ni ọ̀rọ̀ ọba tó ní wọn lọ́wọ́ mi kẹ́kẹ́rẹ́tì gbogbo àwọn ọ̀tá wọn pátápátá gbogbo ẹni tí ọba lè fẹ́ jọ yìí ìwé ẹkùn security network kọlọ́tì ni wà gbòòrò ṣùgbọ́n ìjọba ti ń dábìí lójú pé yọ ìjà sówó ló sì dá sọ́lá ó fún wa ní mọ́tò ó fún wa ní gbogbo ìgbà tí a mọ̀ gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ìwé ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìwé ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ wọ́n fẹ́ ṣe ẹ̀mọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o ẹ bá rí nǹkan bàbá wa ẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá olókè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ̀kọ́ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandits kàtẹ́ òwe léyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá mọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá kẹ̀yà lọ́wọ́ ẹ̀ ẹ̀mú fọlọ́pàá ṣé kẹ́tí mo sọ yìí dáadáa bàbá ẹ̀mú fọlọ́pàá ni o ẹ̀mọ́ dá ẹ̀mọ́ sì dájọ́ ìfúnra yìí ṣùgbọ́n ẹ̀dẹ̀ bá ti bá pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀mọ́ waste time owó baba dami sí àbọ̀ sí ìlú Ìdọ̀fíàn náà ń pè bí Ìdọ̀fíàn náà ń pè bí Ìdọ̀fíàn lára ìfẹ́ lódùn náà ní Ìdọ̀fíàn wà adẹ̀dúpẹ́ lọ́wọ́ àti múwò tẹ́lẹ̀ pé ẹ̀tù wàrán làwọn náà ti ń ṣọ́ pé ẹgbọ́lọ̀dé ìdíta ti ń ṣe ètò àwọn olóyè ìlú Ìdọ̀fíàn àwọn olóyè ìgà lálà nígbà ní lásìkò àfẹ́kẹ́ mọ àwọn olóyè wa ìdíjọ́gbò sí ọmọ bàbá Balógun rèé lára àwọn olóyè ìgà àwọn rèé bàbá owó bàbá dámì tẹ́lẹ̀ mẹ́mọ́ rèé o òṣàlẹ̀ o olóyè bàbá ní owó bàbá dámì tẹ́lẹ̀ mọ́ rèé olóyè ọ̀tún èsì ìbò ọ̀fìdọ̀fìọ̀ àwọn rèé o olóyè ọ̀dọ̀fí àwọn rèé ọ̀fìdọ̀fìọ̀ olóyè Báṣọ̀run ọ̀fìdọ̀fìọ̀ rèé olóyè ààrẹ ọ̀fìdọ̀fìọ̀ rèé olóyè Èésà ọ̀fìdọ̀fìọ̀ àti olóyè Agbọ̀gún ọ̀fìdọ̀fìọ̀ èmi tí ẹmọ́ tí mo jẹ́ agbẹnusọ yìí èmi náà pè ní olóyè Ṣàwò ọ̀fìdọ̀fìọ̀ so adúpẹ́ ní ọwọ́ yín wípé ẹ wá sí ìlú Kwara wíwá sí ìlú Kwara Ọlọ́run ní fífún yíò gbogbo èròǹgbà tí ẹ ní fún gbogbo ìgbómìnà àti Kwara lápapọ̀ Ọlọ́run àwọn ọmọ ti ṣe Ọlọ́run ní lójú tì ẹ̀ní sí jẹ́ bàbá dámì lọ àwọn olóyè àfihàn àwọn aláwọ̀ kí wọ́n máa wọ ìga wa ẹni ọ̀ tó ẹjọ́ àǹfààní tọ́lọ̀ fún wa ẹ̀yin ọmọ ṣẹ̀bẹ́ tí ó owó babalámi ẹbẹ́ ìṣẹ́jà ti rí báyà bí ẹ máa ṣàdúrà fún ọmọ ṣe wà yẹn kò sí wàhálà ẹ̀ ní problem so adúpẹ́ lílọ bíbọ̀ yín Ọlọ́run níjẹ́ kó bára yín lò Ọlọ́run máa wà pẹ̀lú yín gbogbo èròǹgbà tí ẹ ní fún àwọn ọmọ Kwara lápapọ̀ àti gbogbo Nàìjíríà Ọlọ́run bá yín mú lọ sílé àṣẹ ẹ̀ní ṣìṣe ẹ̀ní ṣìjẹ ẹ̀ní ṣìmú ẹ̀ní ṣìrìn kò sí bí ọjọ́ mẹ́wàá tí ò ní lọ́ta ọ̀ gbogbo ọmọ ọ̀tá yín pápátá ẹ máa tẹ̀wọ́n mọ́lẹ̀ báyìí ẹ bá mi ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì a mọ̀ pé ẹ wá láti wá gbà wá lẹ́ Kwara ẹ gbà wá o Ọlọ́run á lẹ̀ bá yín ṣe ẹ̀ní ṣìṣe ojú àwọn ọ̀tá hàn lágbára Ọlọ́run ọláwàláhálá ìyá gbogbo ọ̀fìdọ̀fìọ̀ rèé àwọn rèé nígbà ìlànà nígbà wọn lásìkò bàbá ẹ bá kí wọn lábọ̀ ó yá sí àdúrà kágbájá àgbàgbà lórí ẹkùnrin o ẹni ṣírí o adélébáre àrìnàkórè ọmọ òní mú yín o ọmọ òní mú yín ọmọ òní mú ẹni tójú lẹ̀ mọ́lẹ̀ o ògbó mọ̀ fún àṣírí yín gbogbo bí tẹ̀ ń bá dé báyìí
wọ̀ nínú wọ́n kò pàṣẹ yìí ẹ̀ ní sàṣẹ àṣeyẹ báyìí lálákọ̀ọ́mọ ṣe pàṣẹyẹ lẹ́ṣẹ̀ o lórí eré ìkẹtàràbọ̀ yẹn ṣàṣeyọrí ìṣẹ̀dá àyà tó bí gbogbo yóò jẹ́ ṣàṣeyọrí ìṣẹ̀dá àyà tó bí yóò jẹ́ ṣàṣeyọrí ìṣẹ̀dá àwọn olóbìnrin gidi náà pè lóbìnrin tààrà yàtọ̀ fún wa yìí kò ní jẹ́ kọ́wọ́ bẹ̀ ojú burúkú ò ní wò yìí etí yóò ní gbọ́ bí o ire lójú owó rí ire létí yóò mọ̀ gbọ́ àwọn alálẹ̀ ìlú ìkó bàmí dúró tì ọ̀kìnkẹ́ dúró tì ojú ọjà ó dúró tì ọmọdé ó dúró tì èrò ó dúró tì oṣòlè yóò dúró tì àgẹ̀rẹ̀ ó dúró tì nínú ìlú yín tẹ̀ tí wá wá ní àtọkùnrin àtòmí àtọmọdé àgbàgbà nínú ìlú kò wọ́n dúró tì yín o ọ̀ ṣàṣeyọrí ni tí gbogbo wọn gbé pọ̀ pẹ́ báyìí táwọn ọ̀yọ́ pé ọmọ wa kò rí bẹ́ẹ̀ ní orí o àwọn nílé o. Sallallahu alaihi wasallam. Torí pé kí ni ayé ànábì Mùsá Fìràwọ́nà gbógun lé Ọlọ́run gbé ànábì Mùsá kò ní Fìràwọ́nà Ọlọ́run gbé ìlú àwọn gbogbo bí a ṣe ń gbúrò náà tó ló sì dáhùn gbúrò yìí dáhùn lórí ìgbòsí dáhùn ṣọwọ́ yìí àná fàájá ti lẹ́yìn agbára yín kọ́ ní gbogbo ẹlẹ́dẹ̀mí ṣe àánú Ọlọ́run lẹ́ rí Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní padà lẹ́yìn ẹ jẹ́ ká ṣe wàdúrà kan fún wọn ká ṣe kò sí nǹkan fún wọn iṣẹ́ Ọlọ́run bá ní Ọlọ́run bá tó sọ kalẹ̀ fánà bí wà mọ́ tó bí gbó ní gbogbo àwọn ọ̀tẹ́ ìgbà lọ́la àgbẹ̀rẹ̀ wà gbogbo dájáwọ́ ilẹ̀ ọ̀la àmọ́ fún yín ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe là ń rí ẹjẹ́ àmọ́ ṣe ti fún làwọn ọ̀sán lẹ́sìn sílá máa ń lọ yìí wàdúrà wà lẹ́yìn sáà ṣáṣẹ́ لموت ربك فحدث الحي القيوم لا تأخذه سنة ولا نوم له في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يأتون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم ولا حول ولا حول إنما أمره إذا أراد شيئا أن يقول كن ولا حول ولا آمنا ولا آمنا ولا آمنا يا Gbogbo wa sí orókè wọn ni, níbo ni ọlọ́wọ́ tún wá, ìrànlọ́wọ́ wá tí ọmọ olúwa wá tí ó dọ̀run ayé, òun kò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀, ẹni tó pa wá kì í tó gbé, kí èsì ẹni tó pa Sunday Igboho wá kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lolùpamọ́ rẹ, Olúwa lòjìji rẹ, oòrùn sọ àti àjẹ́ kí yóò pọ́ ní ìgbà ọ̀sán, òṣùpá àwọn ẹni ibi kẹ̀ ní ìgbà òru, Olúwa yóò máa pa ọmọ ní ibi gbogbo, Olúwa yóò máa pa ọmọ ní ibi gbogbo, Olúwa yóò máa pa ọmọ ní gbogbo, Jésù yóò pa ọkàn rẹ mọ́, Jésù ìgbà yóò pa ọkàn rẹ mọ́, Olúwa yóò máa pa àlọ àti àgọ́ rẹ mọ́ láti ìgbà ìlọ àti títí láéláé. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gbọ́ pẹ́ wa, gba ẹ̀yìn wa, ní Sunday tó wá sí ìlú Ìdọ̀tún lónìí àti Kwara lápapọ̀, Ọlọ́run gbọ́ pẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa, ọpẹ́ ìjẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà, àwa béèrè ààbò tó dájú, ààbò tó gbókan lórí Sunday Igboho àti ìdílé rẹ̀ ní Ìgbòho náà àti Kwara lápapọ̀, Ọlọ́run wá dáàbò bò wọ́n, ọba tó nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ wá dáàbò bò wọ́n, ọba tó pọ̀ ní gbogbo ipá àti agbára wá dáàbò bò wọ́n, gbogbo èrìnkòrìndò rẹ̀ ní Kwara ní káàkiri Nàìjíríà, Ọlọ́run jẹ́ kó yọrí sáyọ̀, jẹ́ kó yọrí sí rere, tá a bá rí ẹni tí a ti pa obìnrin bí tó jáde wá sáyé lẹ́yìn ọkùnrin àti obìnrin tó ń lépa rẹ̀ sí Ọlọ́run olúapalẹ̀ wọn mọ́, olúapalẹ̀ wọn mọ́, Jésù dójú tì wọ́n, Jésù tì wọ́n, gbogbo àwọn agbésùnmọ̀mí káàkiri Ọlọ́run àṣìwọ́mọ́jò ó bò, àṣìwọ́mọ́jò ó bò, ìlú ọ̀fìn àti agbègbè àti Kwara lápapọ̀ olúadáàbòbò wá, yóò sì máa lọ máa bọ̀ olúamọ̀ wà pẹ̀lú rẹ̀, gbogbo àwọn agbátẹrù àwọn olùṣọ́ rẹ̀ Ọlọ́run máa ṣọ́ wọn, Jésù máa ṣọ́ wọn, Jésù máa ṣọ́ wọn, máa wà pẹ̀lú wọn, àbùjọ dájú gbogbo olùdàfẹ́ lápapọ̀ Ọlọ́run wá dáàbòbò wá lásìkò tó wà lóde mọ́jọ́ kàn wá o, Jésù
agbára wa. àmín àmín àmín. ẹjọ́ lọ́la nígbà lásìkò torí àbẹ́rí táwọn pé ẹjọ́ olóyè bàbá dámì kí lẹ́ni láti sọ fún wa. ó kí gbogbo ẹ̀ bàbá mi wọ́n lè kí ẹ̀mí ogun àti bàbá wa tó jẹ́ olórí wa ní ìlú ọlọ́pàá mi jẹ́ ọlọ́pàá tó ní ayé sílọ̀ ní jẹ́ kí ogun bandits kókó wa lọ ẹ̀mú fi àsìkò ìdá yìí bàbá mi lójú pé wíwá tí mo wá yìí ìdá security kan lẹ̀ láǹpẹ̀ ní ìlú ẹ̀kọ́ security network ní orúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá yìí gbà mí láti lọ dá security tèmi náà lẹ̀ láti mójútó àwọn fámìlì mi so mo wá ń sọ fún yín pé bàbá òkú níbi bàbá ni a fi so lórí ní Kwara State níbi wíwá tí wá wáyé mo fẹ́ àlejò gbogbo àwọn bọ́ọ̀sì wa sí gbogbo àwọn ọ̀dọ́ tí àwọn bandits ti dá wọn láàmú mo fẹ́ fún àwọn bọ́ọ̀sì mi síbẹ̀ àádẹ́kùn ọmọ sí máa ṣe láwọn aráàlú àti bíbá ìjọ gbogbo ẹ̀ pátápátá la máa ṣe wọ́n dẹ̀ máa wà pẹ̀lú tí gàgá máa ń ṣẹlẹ̀ mí kan wọ́n máa fọ́ kúnra wọn mílẹ̀sì máa wá bẹ̀ wọ́n wò lórí tó bá jẹ́ gbogbo ọ̀nà inú oko wọ́n máa pàtrọ̀ ẹ̀ wọ́n máa mọ́nítọ̀ láti tálà fi fi wà wọ́n dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà láfẹ́ wa gbogbo àgbègbè wa wà ní ìsìn ó yẹ ẹ̀yin bàbá ẹ̀yin olóyè wa bá gbogbo bàbá ẹ̀ bá bọ̀. Kamu ìdààmú láàmú àwọn aláàrẹ àjọ mú ànífà ìgbàlú ẹ̀ ìjọba wà àrẹ́dẹ̀ sí báyìí nígbà tí Ọlọ́run ti lo bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́nà jẹ́ mẹ́rin Ọlọ́run lo bàbá fún wa láti pé ká padà sínú kí a sì mójú táwọn fámìlì wa àwa ní òní àdídáwọ̀ sí lọ́lẹ̀ yẹn bàbá wa wọ́n ti bí wọn yẹn bẹ́ẹ̀ máa dé bọ̀ a sì fi àwọn ọmọ wa sílẹ̀ fún wọn sọ̀rọ̀ àwọn ọmọ lágbára ní fáwọn aráàlú àlàáfíà ẹlẹ́wà so àwọn tí kúkú wà náà ìyẹn bí tí wà ní wọn àwọn bandit ní wọn bí sàn so àìfọwọ́sowọ́pọ̀ ló lè kọ́ wọn pẹ̀lú àwọn nìkan nígbà tí a bá ti fọwọ́sowọ́pọ̀ tí a sì tẹnu wá dẹ́kun ní ta yọ àwọn ìdánù rẹ̀ sí kúkú wọn ò ní wọ̀lú wa because àwa onílùdàbọ̀ ní wá rìn wọ́n ní onílé lọ́mọ lérìn lókun ẹ̀wọ̀n lọ́mọ pé ọ̀nẹ́wọ́ bí ọ̀nẹ́wọ́ àlejò tí ọmọ ní ọdún bá rí àfihàn sí ẹ̀kọ́ sí ilé bàbá mi ọmọ kan ìbàlẹ̀ àlàáfíà wà sí àwọn iṣẹ́ àgbọn sọ̀rọ̀ fún olùkàkì ìjẹba àwọn sọ̀rọ̀ àrùn wọn lágbára nínú wa lẹ́yìn ilé ìsìn máa mọ̀ ọmọ mọ́nítọ̀ ẹ̀rí gbogbo wọn àwọn àwọn sọ̀rọ̀ bàbá tí kúkú ní kẹ́ mọ́ sàdúrà fún ọlọ́mọ pa fún wa ọdún mẹ́jọ ti kú ọlọ́jọ́ fi wọn nígbà tí wọ́n bá fi parí ìjọba ọdún mẹ́jọ yẹn bàbá mi ẹni kan ti jẹ́ banditi ní ètò tí bàbá yẹn ṣe ní ètò ti lélẹ̀ ètò tí bàbá Tinubu lélẹ̀ ní nǹkan tí mi rí nígbà tí wọ́n fi parí ọdún mẹ́jọ àní bàbá mi nọ́ọ̀kùsẹ̀ náà ẹ̀yin bàbá ní kí ó tó gẹ́ àlejò làwọn àwọn alánílé tí àlejò bá dẹ̀ ti fi àparí sóhun àlejò pé tó nílé bá ti fi àpá gbé ọlọ́run àgbè wọ́n sì ní kọ́mọ lọ wọ́n sọ fún àwọn ọmọ ẹni tẹ́ bá ti mọ̀ lọ́wọ́ ẹ̀ kò nídìí fẹ́ mú ìkílẹ̀ ẹ̀ tí wọ́n bá ti gbé mọ̀ wọnú ìlú wa wá àwọn gbé mọ̀ wọnú oko wa wá kẹ́ni wá pẹ̀lú mọ̀ ìkílẹ̀ ẹ̀ dànù nídìí gbà orí ìmọ̀ àrùn ọlọ́run ọ̀gbẹ́ni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ tí ò dàyàn láàmú àti ò sí wa fílẹ̀
ọmọ Nàìjíríà jọ gbogbo àbọ̀ ẹni tó bá ti wá sọ pé òun ò ní fi alọ́kàn balẹ̀ gbogbo mọ̀ bá tiẹ̀ lọ kò sí bá mú tó gẹ́gẹ́ láfọwọ́bà pátá àdìbẹ̀ àwọn aládé nǹkan wa ẹni bá sì ní amọ̀ wà fóun lóde wa bàbá ti kọ́. àwọn èèyàn wa fi ní súnmọ́ wa dé ọ̀dà ẹgbẹ̀rún wọn báyìí pé àti tó dé oúnjẹ lọ́dọ̀ bàbá mi wọ́n súnmọ́ torí kúdọ̀ bí ẹ pọ̀ àwọn èèyàn àwọn bàbá òkè níbi ọ̀nà wọn blọọkì wọn mẹ́yìn àwọn ọ̀dọ̀ ẹ̀kan ṣáájú wa. lábẹ́sí àlọ́ oúnjẹ ìjọba yẹn dọ̀tí wàhálà wa ti yọ. obìnrin yìí wọ́n gbà tí wọ́n ní ké ọ pariwo gómìnà rí fídíò rẹ̀ débi pé gómìnà sọ fún mi pé kí n máa bá obìnrin yẹn sọ̀rọ̀ kí ni ṣe bá ń fún un àwọn ènìyàn mọ̀ wá àwọn tí wọ́n Yorùbá ni wá àlàáfíà làwọn náà fẹ́ fòlù gómìnà lálàáfíà ló ń fẹ́ ó ní tó láwọn tó dìbò fóun nìyẹn gọ́fìnà Abdulrasaq ó lọ́ àwọn tó dìbò fóun nìyẹn òun ò lè fojú lè fọmọ pa wọn náà tóun bá rí bọ́ọ̀sì tó lè gbìyà kọ́mọ̀ bọ̀ ó wà náà lọ́wọ́ àtúntò aṣọ pé kò òun ó ní ẹni tí ó yẹ kó òun fowó pè ní kò òun wá fowó pè ìbò wa ló ń bọ̀ fúnra òun wọ́n máa pọ̀ kíákíá ó lè fún ẹ̀ sọ bẹ́ẹ̀ pé gómìnà lè sọ bẹ́ẹ̀ gómìnà ni ẹni kọ́mọ̀ bọ̀ kọmísánná lọ pé kọ́mọ̀ bọ̀ fúnra ẹ̀ kò ní tìgbẹ́ nìkan kan dádó ṣẹ̀wá rọlọ́run ẹgbẹ́ pàtó bọ́ sí àlàáfíà wa wà nílẹ̀ bẹ́ẹ̀ àlàáfíà yìí bàbá wa àlàáfíà yìí wà nílẹ̀ gbé amọ̀jọ́ ọ̀pẹ́ rárá sábà máa jẹ́ orúkọ olúwa amọ̀yọ̀ àdókè ọ̀dẹ ọlọ́run kò ní ti wá àdókè ọ̀dẹ kí ló dé. kò sí mọ́tò tẹ́mi ó wà nínú ẹ̀ mọ́. mọ́tò ti fún pa ẹnẹjì àkọ́bá mi sọ́dọ̀ àdéhùn àbíta bá délé ní àṣẹni a tún bẹ̀rẹ̀ lọ́la adé gbogbo bẹ́ẹ̀ adé gbogbo bẹ́ẹ̀ adé gbogbo bẹ́ẹ̀ ṣíṣe irú Ìgbòho ṣàyí tí irú wọn bá dìde tí ò sí irú wọn kó làbá máa wò àìsí irú wọn náà ló fi ìyà jẹ wá ní gbogbo ìrọ̀lẹ́ ọ̀kan ọba dúpẹ́ bọ́lọ̀ bí ẹsẹ̀ wọ Kwara yìí ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ ṣàṣeyọrí ọlọ́wọ́ wọlé ọkọ̀ àwọn tó ti ń jẹ̀rẹ̀ pé kó wá ìgbòho jẹ́ bá lọ gbogbo àwọn ọmọdé bá fi dókò kàrí nǹkan pọ̀ ní ṣe wọ́n àti táwọn sì ní bá wọn ẹni tó gbà bọ̀dì fún wọn ọlọ́wọ́ bá ṣe pọ̀ mọ́ ṣe ẹni tó bá yín wọn ní lọ ẹ̀rẹ́ dún omi àwọn ọmọ lọ báyìí wọ́n máa tẹ̀wọ́n lọ ọ̀la alálẹ̀ mi ọ̀la bàbá wa àgbà tó tẹ ìlú Amáyọ̀ yìí ó dìran tó tẹ ìlú Amáyọ̀ yìí látọ̀yọ́ náà ni gbogbo ìjọba bá ń lọ ẹ máa ní ọba jẹ ní ọdún tó yàwó sí nípa yìí ṣe ọ̀rọ̀ nípa yìí ṣàṣeyọrí olùkọ́ púpọ̀ àpálẹ̀ ilé kò sí bí ọmọ sì lè tó níwájú bàbá mi á ní ẹnu ọmọ ọgbà yá pàdé mọ́ ọmọdé bá ṣe bàbá òun náà ló ṣe sọ́rí bí wọ́n bá ṣe ọmọ òun náà ló ṣe sọ́rí òun náà burúkú máa láì fọ́nà ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ bàbá. kódà àwọn ọmọ burúkú gan ọ̀dà bọ́n sọ fọ́n sí yẹn wọ́n sì tètè fọ́n kálẹ̀ yẹn ọ̀dà wípé tí wọ́n bá gbòòrò tí wọ́n bá fojú di wá pé kí la fẹ́ ṣe kì í ṣèmi nìkan ẹ̀yin bàbá náà gbogbo àwọn ọmọ yín náà bí náà ní ọ̀tún yẹn lẹ́yìn tí wọ́n tó bá fojú di wá sọmọ pé tí wọ́n bá bí igi yóò wò ẹ̀yin bàbá náà tó bẹ̀ kábíyèsí tí wọ́n bá bí omi yọ̀kẹ̀ gbèdò lórí ọ̀kàlẹ̀ ajá òsì ní gbogbo ẹ̀kọ́ láyé àlebi lajà lọ pẹ̀lú bàbá kò sí ṣe ẹ̀kún ní làbúrọ̀ lẹ̀ kájọ ní ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. bàbá mi ní ó ní ẹkùn àtajá ni wọ́n wá bímọ sígbà kan náà ọlẹ́kùn wa bímọ lẹ̀ ajá bímọ ajá bá wà ń jẹ tí ó jẹ lọ fún àwọn ọmọ rẹ̀ kẹfẹ́ kábíyèsí ń gbọdọ̀ tó wájú ó ní àwọn ọmọ ajá wa ṣeré wá sí nígbà tájọ́ gbogbo àwọn ọ̀rẹ́ ṣeré wá sọ́dọ̀ àwọn ọmọ ẹkùn àwọn ọmọ ẹkùn wá ń bi ìyá wọn pé ṣé bí wọ́n ìyá mi sọ pé ajá ò ní dúró wá ni ó ní ẹ̀ bí wọ́n àwọn ọmọdé ni wọ́n bu ajá alẹ́ kẹrin rẹ̀ ọmọ wọn ràn àwọn mi ọmọ gẹ́gẹ́ ọmọ wọn ràn ẹjẹ́ ìyàwó dé bí àwọn ajá sì yọ lókè kábà lórí àwọn ọmọ ẹ̀ lórí gbogbo àgbẹ̀ kílẹ̀ lọ sí bẹ́ẹ̀ tó ń bàjẹ́ yóò tán ó wá ń sọ fún àwọn rẹ̀ pé kílẹ̀ tó ń sè ó ní ìyàwó ń kẹ̀ ìyá rẹ̀ mọ̀ wá àwọn ọmọ rẹ̀ mọ̀ wá àwọn ìyá wọn tó mọ̀ wá ni wọ́n ń sọ fún wọn pé ẹ mọ̀ dòde Ìgbòho àwọn tí ń bọ̀ yẹn
àwọn tí ọmọ làwọn ọmọ bọ́ sórí internet pé kí ló ṣe wọ́n tọ́wọ́ wáyà yẹn pọ̀ èyí ní àmọ́ wà bọ́ ní alọ́bọ́n ní kíkẹ́ ó ṣẹlẹ̀ ó ṣe kọ́ńtẹ́ǹtì fídíò bọ́ ní wà mí bàbá bẹ́ẹ̀ mo dé bọ́ ní kódà àtúnṣe fídíò bẹ́ẹ̀ mo tún ṣe fídíò bọ́ ní fídíò rẹ̀ kí ló mọ̀ àwọn tó mọ̀ pé tí bá ní mo ń bọ̀ mi gan máa wá torí pé ọjọ́ tí ń kọ́ lọ́n lọ́mọ ọba tó ní mi lọ́lẹ̀ bá mi lọ́dọ̀ mo ṣe wáyé ọjọ́ tí ń lòun lọ́mọ ìwà lè lajú mi lẹ̀ kí àwọn ọ̀ràn kan mọ̀ bá ìran mi èmi ni mo kọ́ láyé kò síbi tí mo fẹ́ lera mi sí abẹ́rẹ́ bàbá mi ẹ̀yẹ lè kọ́ la. àwọn tó ṣe wá ọkọ̀ fún àwa gan-an lọ́ba ti rí àpẹẹrẹ báyìí. bàbá mi green card rè green card ṣe é green card ọkọ̀ múre lójú bàbá mi ó ń dùn wa abẹ́rẹ́ yóò bá lẹ́yìn bàbá mi sọ lọ́dún ẹnu yìí lájọ́ fi ọ̀rọ̀ jókòó ọ̀rọ̀ ṣé ẹ̀yìn tí mi wá gbédè yìí ẹ wá gbalẹ̀ bàbá mi lọ́wọ́ àbá tí máa rántí kí ní ẹgbẹ́ mi máa lè mọ̀ dáṣọ pé ṣé àwọn gàmbárì yìí wà gba lẹ̀ bàbá mi lọ ẹ tún wá láyà ẹ tún wá gbòòrò ẹrú mi ti wá báyìí nílùú bàbá mi tán ti bí mi ẹ̀wọ̀n ló mú mi iye wákàtí tí wọ́n bá pẹ́ kíákíá kálukú náà sì dédé wọ́n dẹ̀ tún tọ́ yẹ wọ́n dẹ̀ gbé àti wá pé òun rẹ̀ àbá fún ọba gbé wa nǹkan ṣe nǹkan yẹn tọ́lásìkò tí mo fún ọ yẹn tí wọ́n bá tètè sọ́tọ́ yẹ kó ṣe òní sífúlà ní kankan gbòòrò mọ́jọ yẹn o èyí tó bá ẹ̀sùn gbòòrò mọ́júndó yẹn wọ́n lábẹ́ rí o ọgbà tọ́lọ́ dẹ̀ ti ṣe káwọn náà ṣe dáadáa a sì àfún yín ẹyin fún ẹ lọ dáwùjọ láàrin ara yẹn fi lọ bàbá mi lè wá wá pẹ́ẹ́pẹ́ náà lè jí wọn gbé ẹyin náà ni ẹ̀rọ fún wọn ayé torí pé bí wọ́n ṣe ń ṣe bá láti fún wọn lówó wọ́n mọ̀ fàyọ̀ sí i àwọn bàbá wọn sì mọ̀ báwọn ọmọ àwọn ni tábà tí wọ́n fa ipò àwọn bàbá wọn wọ́n lọ bá àwọn ọmọ sọ̀rọ̀ ẹ lọ kẹ́ni ẹlẹ́ni wa àwa lánìlẹ̀ wa sẹ́yìn bàbá ní kẹ́kẹ́kẹ́ ẹ má bínú bàbá mi o gbogbo àwọn wọn jẹ sẹ́ríkì àfọ́jẹ́ mọ́ fàyè irú nǹkan fẹ́lẹ́ fẹ́lẹ́ mọ́ wọ́n fọ́n jó ìkankan mọ́ ẹ bá ti kọ́ ṣe jàmbá fọ́mọ ẹnìkan ló yẹ kọ́kọ́ lọ ti gbogbo kára wọn pa ẹ lé gbogbo dànù kíákíá nìkan ṣe torí pé tẹ bá ti lé wọn kára tẹ bá fún àwọn bandit yẹn ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́jú tí wọ́n bá ti ráyè wọjà tí wọ́n ráyè gbogbo nǹkan yóò change ẹnì kọ́kọ́ ti kára pa ẹ ti bẹ̀rẹ̀ nìkan mọ́ àti ló bá mọ́ pa ẹ má bínú bàbá mi ìrùkọ̀ jẹ ẹ kọ́kọ́ pàṣẹ pé gbogbo kára àkọ́kọ́ yá nísìnyí kẹ́ lọ pọ́ mọ́ mi wá wọ́n gbé wa bọ́ọ̀sì gbé ẹ̀kọ́ ara wọlé onígbò ní kankan wọ́n gbòòrò wọ́n bá ti pẹ́ ní kẹ́kẹ́ pa márùn-ún kápá mẹ́fà gbogbo nǹkan wà bó ṣe ẹ̀kọ́ wa gbogbo ẹ̀kọ́ níjọba bá wa ṣe àwa fúnra wa láàmú ọ̀sẹ̀ nǹkan tó yẹ àwa láàfọ̀ náà ìjọba pé nǹkan ti ń ṣèwádìí bàbá Tinubu ọ̀dẹ̀ fẹ́ gbọ́ ó lóun fẹ́ gbọ́ ẹni bandit ó ní ẹ̀sìkìlì àwọn lòún sọ bàbá Tinubu ẹni bandit ẹni criminal tó lóun ò ní fi mi lọ́kàn balẹ̀ wọn ò ní fi Nàìjíríà lọ́kàn balẹ̀ clear them bàbá dáadáa nù nígbà táwọn bàbá wọn ṣèjọba làyí gbà wọn kẹgbẹ́ bàbá ṣùgbọ́n ní sìnkẹ́ ti change ọlọ́jẹ́ bí ó kún bàbá ẹ pẹ́ fún wa ẹ kú àtàrọ̀ bàbá. Bàbá ẹni tí àyíkọjọ lórí ìwé mọ́nà ìwé ẹ̀yin náà lọ́lẹ̀ mi ẹ̀ máa ṣàṣeyọrí tó bá wọn wà látẹ̀yìn ìgbàgbọ́ ní wọn gbogbo àwọn tẹ́ bá ti fún jáde lórí wọn máa tó dáwọ́ ní ẹ bá ti ní nọ́mbà wọn ẹ bá ti fura sí ẹ bá ti fún àwọn ọmọ fún yóò ẹsẹ̀kẹsẹ̀ náà ní ọkùnrin mobilize wa wọ́n pọ̀ dáadáa mo sọ fún pé tí wọ́n bá ti wù pọ̀lú kan tó bá rí pé àwọn bá ní ti wọ́n fẹ́ lọ fún agbára káwọn ọmọ wa wọ́n mobilize síbẹ̀ dáadáa wọ́n bá ní ti kọ́ pè mí gan akùnrin sẹ́ni àwọ̀ bẹ̀ kò sí kankan eléyìí ṣe tó bàbá Tinubu fúnra ẹ̀ lọ́sọ̀ pé ẹ lọ sí security fúnra yìí ọlọ́mọdún àwọn family ọ̀sẹ̀ tí ó béèrè kọmíṣánná pólísì padà dẹ̀dá ó mẹ́tò ó dẹ̀ rẹ́dí àti ṣiṣẹ́ so nǹkan tó bá ti rí lójú mo ti fún ní bàbá ní nọ́mbà mo ti fà wọ́n lé kọmíṣánná pólísì lọ́wọ́ wọ́n ti fọ́ sọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì aláti fún ìjọba gbọ́ látó ṣe ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú tí wọ́n òun ní okùn lóbi tù lóbi tù bá yóò tù sẹ́ ẹgbẹ́ fún akábíyèsí
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.